Koiki Media, bringing the work closer to your doorstep. Mo kí gbogbo ẹ̀yin ará ilé. A ti wà ní ọ̀dọ̀ bàbá tí a wá sọ́dọ̀ wọn ní ọjọ́ ìsinmi tó kọjá. Àwọn nǹkan tí àwọn ará ilé tí wọ́n ní pé kí a kó wá fún bàbá náà ni a wá present fún bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Àwọn nǹkan tí bẹ́ẹ̀dì tí a ṣe rà wá fún bàbá ni pẹ̀lú pillow, milo, milk àti àwọn nǹkan tí a rà wá nìyẹn. Ní gbogbo ohun tí àwọn èèyàn donate fún wa pé ká fi ran bàbá lọ́wọ́, àwọn nǹkan tí a fi rà nìyẹn. Wọ́n dẹ̀ tún ní pé ká fún wọn ní owó tí pé kẹ́tì ẹ̀ kọ́kọ́ máa rí àwọn eléyìí lò lọ́nà. Ọ̀pọ̀ ṣì ń bọ̀. Àmì ìtàn kọ́kọ́ kó wáyé. A rò pé ká má dagunlẹ̀ síbì kan. Ká kọ́kọ́ mú wá ná. Wọ́n ní ká gbé gbogbo bẹ́ẹ̀dì ibùsùn. Okay. Ẹ má bínú sí network yẹn ló ṣe ségesège. Go ahead. Wọ́n ní ká fún yín ní ibùsùn. Wọ́n ní ká fún yín télébò ń pè ní bẹ́ẹ̀dì. Wọ́n ní ká fún yín ní ìrọ̀rí télébò ń pè ní pílò. Àwọn aláwọ̀ fẹ́ kára yín máa dán kó máa jọ̀lọ̀. So tíì rèé pẹ̀lú tí wọ́n máa fi bá yín pò àti mílíìkì. Wọ́n tún wá ní torí ẹ lè fẹ́ ra nǹkan pé ká fún yín ní owó tí í ṣe 20,000 pé ká fún yín kẹrí sọ́wọ́ náà ó ní bàbá. Èló lẹ pé tó wà ńbẹ̀? 20,000 naira wọ́n ní ká fún yín bàbá. Ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ jókòó bàbá. Ẹ jókòó rí bẹ́ẹ̀dì yín. Ẹ lè wá jókòó sórí bẹ́ẹ̀dì. Ẹ lè jókòó. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lórí ẹ̀yìn òdìdógún wáyé mọ́. Ẹ̀yìn tí òdìdógún ọba ṣe bí ẹ̀dá rẹ̀ kan. Ṣé máa pé kò ṣókun? Ògùn ìwáyé mọ́, ògùn ìwáyé mọ́. Ayò gbogbo ìjà ogun títí ta tébù àwa fi jà níbẹ̀ ó tó bẹ̀. Nísìn wọ́n lè jẹ ìgbé wa fún wa káàánú òjò ẹ̀ lórí àpótí. Ọbẹ̀ wọn ní tàbí dùgbò yìí. Ìgbé wa lórí àpótí ó yí ọ̀pọ̀ mẹ́. So ẹ bá wa fi ṣe àdúrà fún àwọn ọmọ Yorùbá. Koiki Media, bringing the work closer to your doorstep. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹ̀mí yóò gbọ́dọ̀ la. Àṣẹ ìlú. Ẹ̀mí yóò gbọ́dọ̀ la. Ẹ̀yin rí dààmú, ẹ̀yin rí wàhálà. Ayé ò ní dààmú yín. Ayé ò ní dààmú yín. A ti wà ń bẹ̀ báyìí. Ó fún ká pé ẹnì kọ̀ọ̀kan tó kù. Ojú àjọ la wà. Ìjà mi wà lójú àjọ burú tó kù. Ìjà àbí jágbó ni. Ìdí ìlẹ́yìn sí. Yóò wà á wọ̀nyí lọ́rùn pátápátá. Àṣẹ. Ayé ò ní dá ìlàmù. Ẹ̀yin rí dààmú. Wàhálà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ náà jẹ wọn mọ́. Àṣẹ. Ẹ bá wa máa ṣàdúrà fún gbogbo àwọn tó wà ní òkè òkun. Wọ́n jẹ yín. Kò tí ewu kankan bá a ti ṣe wẹ̀. Bàbá, ẹ bá ní ṣàdúrà fún gbogbo àwọn ẹni tó wà lókè òkun. Àwọn ọmọ Yorùbá. Gbogbo àwọn tó wà lókè òkun. Ọlọ́run ní jẹ́ mo rí dààmú. Àṣẹ. Mo ní rí dààmú ayé. Àṣẹ. Mo ní rí dààmú Ọlọ́run tí ẹ̀yìn náà dààmú kankan. Gbogbo wọn pátápátá tí wọ́n wá mú nǹkan tó dáa tí wọ́n wá fi gbé mi náà wípé tó nígbà tí a jagun tá a wà ń bẹ̀. Ìlàbí mi ní pé àṣẹ ayò yóò sì wà rọ̀mọ̀ lọ́rùn. Ẹ dẹ̀ ṣàdúrà fún iléeṣẹ́ Koiki Media. Ẹ ṣàdúrà fún iléeṣẹ́ Koiki Media. Bàbá ṣàdúrà fún iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ Koiki Media tí wọ́n gbé sí orí afẹ́fẹ́ yìí. Tó dáṣẹ́ ilẹ̀. Bẹ́ẹ̀ni. Ayò Ọlọ́run ọba mi kò ní jẹ́ òun orí dààmú. Àṣẹ. Kò ní tọ́ sáwọn ọmọ rẹ̀ lọ. Àṣẹ. Ayé ò ní dààmú wọn. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọjọ́ pẹ́. Ó ṣe lé ayé pẹ́. Ó lù pẹ́. Ẹ̀yin náà máa lò pẹ́. Pẹ̀lú àṣẹ Ọlọ́run mọ̀ ní orí dààmú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run ní jẹ́ Màmá ẹ̀yin náà ẹ wá jókòó ní ká fún yín nìkan.
wọ́n ní ká fún yín pé kí ẹ má bínú ó ká kéré o. fún yín pé ó kéré ó sì ń bọ̀ sí àmì tó kọ́kọ́ dé iná pé kẹ́ ẹ kọ́kọ́ bá wa fi ọwọ́ ìfẹ́ kẹ́ ẹ fi bá wa dùn wọ́n ní ká fún yín ní 5,000 tí ṣe 5,000 naira pé kẹ́ ẹ má bínú. Àwọn tí wọ́n wà ní iṣẹ́ náà orí ìwò ò ní dàrú ìwọ náà dà àwọn náà jẹun kò lè má mú bọ́ gbogbo ìtọ́ náà kò ní bàjẹ́ fún ọ gbogbo ẹ̀mí tẹ́ ẹjọ́ ìná ọlọ́rọ̀ ìyá àdánwò ìyá kan lọ́pọ̀ ẹ̀yìn náà pé máa lọ bí nǹkan báyìí lágbára ìyá náà jẹun yín kò ní jẹ́ lórí àìsàn kò ní jẹ́ lórí ìnira ò ní bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wọ́n ṣe wọ́n kú ràn lọ́wọ́ o. owó ilé fi gbẹ̀tọ̀ yín o. bàbá wa gẹ́gẹ́ bó ti jẹ́ pé ìròyìn ti káàkiri aṣọ tí ẹ wọ̀ sọ́nà àti àná ẹ bá wo aṣọ tẹ́ ẹ wọ̀ yìí ẹ rí i pé orí olókun ló wà ńbẹ̀ tó jẹ́ ká mọ̀ pé òmìnira ilẹ̀ Oòduà ló ti dé ẹ wá bá wa ṣàdúrà fún àwọn tó ṣe ìwọ́de lánàá lórí pé kílẹ̀ Yorùbá ó lè dá dúró ẹni tó gbogbo wa pátápátá gbogbo àgbáyé tán ṣe ẹni tó wá jẹ́ ẹni tó ṣojú tó jẹ́ pò ń gangan ní lóyè Sunday Igboho ẹ bá wa ṣàdúrà fún wọn. Koiki Media, bringing the world closer to your doorstep. Ogun lẹ́nu pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ogun lẹ́nu nǹkan kò ní ṣe wọ́n, àárẹ̀ ò ní ṣe wọ́n. Ayò wọ́n máa lọ wọ́n máa bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ayò wọ́n yẹ nkiri gbogbo tí a bá ti ń ṣe wọ́n máa yẹ nkiri lé lórí. Ayò ẹ̀mí sínú ọ̀rọ̀ wọn. Àgbáríkọ̀ ọ̀la lọ. Ayò kò ní rẹ̀ mọ́ o. Kò ní rẹ̀ mọ́ o. Ayò kò ní rẹ̀ yín náà. Àṣẹ, àṣẹ, Kò ní rẹ̀ yín náà. àṣẹ. Àgbáríkọ̀ ọ̀la ìdàgbà. Ẹ jèrè gbogbo ọ̀rọ̀ náà. Tẹ́yìn ọjọ́ lámbẹ̀. Ayò bí ó ti rí mu. Ọlọ́wọ́n bá mi ò ní yè máa ń lọ́wọ́. Kò ní yè máa ń lọ́wọ́. Ẹ̀yìn rí dààmú. Ẹ̀yìn rí wàhálà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ̀yìn rí wàhálà. bàbá wa bóyá kẹ́ ẹ tiẹ̀ yẹ tí Bẹ́ẹ̀dì agbéwáwò àti bí nǹkan tó bẹ́ẹ̀dì gbà. ṣe rí kí ẹ Koiki Media, bringing the world closer to your doorstep. Àwọn ohun tí àkójọ fún àwọn tí ó ràn bàbá lọ́wọ́ ni a ti gbé wá fún bàbá kí bàbá kó sùn sórí ẹ̀ kán wo tó ṣe rí. Gbogbo ala máa dàgbà la máa dògbó àní fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa. kò sí iná Ọlọ́run tún pèsè nǹkan míì tí ó tún ṣe rí pé bàbá sùn gan ọkàn Ọ̀dà ẹ̀mí dààmú. àṣẹ Aláàbòtọ́jú àgbáríkọ̀ ọ̀la ìlànà. Ẹ máa máa ṣe gbogbo ọ̀nà tẹ́ ẹ bá tún rí ẹ̀yìn dáàmú. àṣẹ o. Ẹ̀yìn òkú wọlé. Kò ní wù ẹ̀yìn náà wọlé. Gbogbo àwọn ògbà náà gan yọ da fún ayọ́ rẹ̀ wọ́n lọ́rùn. Ọlọ́run ọ̀kẹ́ wọn. Ọlọ́run ọ̀kẹ́ wọn. Gbogbo tó máa ṣe gbogbo ẹ̀yìn rẹ̀ lárí. Àlò ṣùgbọ́n Ọlọ́run ní dáhùn náà jagun àjàtì. Àgbáríkọ̀ ọ̀la ìlànà yóò dá fún wọn. Yóò jẹ wọn. Yóò máa lọ́rùn. Yóò ti jẹ́nu. ẹ ṣé gan ni sà. Ẹ ṣé gan bàbá, a máa rí yín bá. Amen. Once again, Koiki Media, bringing the world closer to your doorstep. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ṣàdúrà fún bàbá, tí ẹ fi nǹkan ránṣẹ́ sí bàbá. Àwọn nǹkan tí ẹ fi ránṣẹ́ náà ni àti kó wá fún ẹ. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín dáadáa o láti iléeṣẹ́ Koiki Media àti ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹgbẹ́ ọmọ káàárọ̀ òjíire nílé lóko. Ẹ ṣé gan, a dúpẹ́ lọ́wọ́ yín o. God bless you. Koiki Media, bringing the world closer to your doorstep. Ó dàbọ̀.